bàbá tí oníkùn dẹ̀ǹdẹ̀ ikùn lómi ẹ̀wà sórí bó ṣe blọ́ọ̀kù mi ní Instagram yẹn make sure pé o blọ́ọ̀kù mi náà ní real life aláyé bàjẹ́ ẹ̀dá àwọn àgbáyé òsì ọlọ́wọ́lá pé bínú mi ṣe ń bàjẹ́ tí mo bá ṣe rántí bí mo ṣe máa ń pọ́n ẹ lé tí n bá rí ẹ tí màá dọ̀bálẹ̀ fún ẹ tí màá máa pọ́n ẹ lé yẹn wàá rí inú ẹ máa bàjẹ́ káyà yí ẹ ni olórí burúkú àwọn àgbáyé àgbà òsì. ní ọjọ́ lémi ọmọ mi my friend ẹ wá bẹ kí ló wá sí tàjọ ń jó tó dẹ̀ tún fi ọwọ́ gbá ìyàwó mi ní ọjọ́ kẹjọ tó bímọ àti gbogbo àwọn ìrìn tí ó rìn sẹ́rí gbogbo nǹkan tí mo bá sọ ń bì mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo ní àwọn ẹ̀rí tó dájú kí n tó lè sọ ni sà ní indọ́sítì tí a wà yìí àwọn tí mo máa ń dọ̀bálẹ̀ fún tí mo máa ń ṣe bàbá fún mi mọ̀ kéèyàn máa ní tẹ́sítì láyé yìí tí mo máa ń ṣe bàbá fún tí mo máa ń ṣe ẹ̀gbọ́n fún ní indọ́sítì mi ìkà rárá mi exaggeration mo sì máa ka 21 sẹ́rí tí n bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn mo lè má délé tí fídíò ìbá jáde tá fi máa pa ọ̀tá mi dànù torí àwọn tó tún lágbára wà ń bẹ bọ̀ mi ráwọn yẹn bá wí o tí ò bá ń ṣe ẹni tó fojú mi rí rádaràda wà láìtàlá ìsúnmọ́bí láìlà sí làwà sẹ́rẹ́ tí mo pè ní ìyàwó mi òun mo trust ẹ̀ ní ayé di ọ̀run débi wípé di December ọdún tó lọ yìí tán bá sọ pé ẹnìkan ọkùnrin kan gun orí ìyàwó mi tí ì bá ṣe pé mo rí fídíò wàláì mo lè mú mi radiator ibi tí mo ti bẹ̀rù jù tí mo ti mọ̀ pé paramọ́lẹ̀ lóbìnrin mo fi Ọlọ́run bẹ̀ ẹni àwọn méjì kan hàn gbọ́dọ̀ máa ṣèyàn nílé ayé yìí Ọlọ́run nìkan ló lè yọ̀yàn tí ìyá èèyàn tó bíyàn àbí ìyàwó èèyàn tó bá jọ̀n ló wá ń di ọ̀rọ̀ èèyàn Ọlọ́run nìkan ló lè kó yàn lọ mo jìn sí ọ̀fìn ìfẹ́ odòfẹ́ dẹ̀ gbé mi lọ ó dẹ̀ fìyà jẹ mí. sẹ́rí ẹni tí mo pè ní best lady in the world wàláì tàlà ajá bẹ́tà. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ wa lórí Àtìbà YouTube channel ẹ̀yin tẹ́ fẹ́ràn iṣẹ́ wa tẹ́ máa wò wá ọ̀rọ̀ ìjọba Landẹ̀ tí mo ṣe àfihàn rẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí láti bí ọjọ́ méjì mẹ́ta tí mo ti ń rí fídíò rẹ̀ tó ń trend online gbèrò ọkàn mi ni pé bóyá prank ni because ẹni tó bá jẹ́ content creator kò sára tí wọn kì í dá ṣùgbọ́n mo wá ti rí pé kinní yìí ti ń lọ fà mo wá wò pé mo dẹ̀ ti sọ the last time tí kéèsì ẹ̀ ṣẹlẹ̀ mo béèrè mo ń ṣe ìjọba Landẹ̀ ṣó sì ní ẹbí ṣó ní ọ̀rẹ́ ṣó láwọn èèyàn pàtàkì tí wọ́n súnmọ́ ọdún náà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kó kọ́kọ́ tọrọ àforíjìn láti dá ìyàwó lẹ́bi tàbí láti dá ọkọ lẹ́bi nínú tó sápamọ́ jù láyé ìnira àjọ ọkọ àti ìyàwó Landẹ̀ jẹ́ olólùfẹ́ mi tí mo fẹ́ràn dáadáa kì í ṣe pé bí a tó porúkọ èmi àti ẹ̀ papọ̀ mo kàn fẹ́ràn rẹ̀ máa ń wò pé àìmọye ẹ̀dá tọ́lọ́run dá bó ṣe dá Landẹ̀ náà tí ò ní ronú pé bóyá kóun lè máa create nǹkan kan bó ṣe wá jẹ́ content creator ó jẹ́ olùtùnú ayé ó jẹ́ ẹni tó dùnyàn nínú àkọ́kọ́ nínú tó le jù ni pé kẹ́ ẹ kọ́kọ́ jẹ́ ẹni tó fẹ́ máa dẹ́rìn pààyàn lórí afẹ́fẹ́ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ẹni tó ṣòro palẹ́rìn jù ni làwọn Yorùbá tó o bá ṣeré kó o ṣàwàdà kó o fẹ́ kú báyìí aláìjẹ ọba sálùbáríkà rárá rẹ wọn kàn mọ wọ bí wèrè ni ìgbà ló tó máa jọ wèrè lójú wọn now ẹni tó wá ń dẹ́rìn payín ó dàbí iyọ̀ láyé tí iyọ̀ bá ti wá ní crisis kí la fẹ́ fi tún yọ̀ sí
tínú láǹdẹ̀ ò bá dùn tàbí tó bá rìn nínú ìbànújẹ́ tàbí tó rí fi ojoojúmọ́ ayé ìbànújẹ́ nínú ayé, báwo ló ṣe fẹ́ gbègbè sí ayé rọrùn? Gbogbo wa ò dẹ̀ gbọ́dọ̀ rìnrìn àjò bámúbámú mo yó ìmọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan talkless pé kò sẹ́ni tó yóò nù wa, ṣùgbọ́n kálukú máa ń pa tiẹ̀ mọ́ra tó bá ti rẹ́ nìkan nínú wa tó níṣòro. Ó ṣe kó máa rí nìyẹn. Kò sẹ́ni tí ò ní rí wí, ẹyọ kan tí mo kàn fẹ́ kí láǹdẹ̀ mọ̀ nìyẹn. Bó tó máa ń bà mí lọ́kàn jẹ́ tí crisis bá ṣẹlẹ̀ sóṣèré orí ìtàgé. Ọ̀pọ̀lọpọ̀ máa ń pé tó bá jẹ́ celeb, kò pọn dandan pé tó bá jẹ́ celeb kí nǹkan kan ẹ̀ kó wáyé pé orí social media ló kàn. Àwọn nǹkan kan bẹ tó jẹ mọ́ social media tó pé tó bá share opinion ẹ̀ fáwọn èèyàn àbí crisis tó ní from there wọ́n lè get in touch pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n òní kétéjìn sọ́fìn, àná kétéjìn sọ́fìn, ọ̀la kétéjìn sọ́fìn, ṣé kété nìkan ló wà lọ́fìn? Ìjọba láǹdẹ̀, ẹ jọ̀ọ́ ẹ bá mi share life yìí, ẹ bá mi share fídíò yìí kó kan ìjọba láǹdẹ̀ lára, kó dẹ̀ kan ìyàwó ẹ̀ lára. Kí ló dé? Kí ló lè tó bẹ́ẹ̀? Gbogbo ẹni yòówù tí ó bá dá sọ̀rọ̀ yìí tàbí tó bá fẹ́ sọ̀rọ̀ lóǹkan tí láǹdẹ̀ ń sọ, ó gbọ́dọ̀ ṣe sùúrù, ó dẹ̀ gbọ́dọ̀ rorí ẹ lẹ́ẹ̀mejì, ó dẹ̀ gbọ́dọ̀ tọrọ àforíjì. Torí pé àárín ọkọ àti ìyàwó ibi tó jìn tó jọrùn lọ ni, ẹ lè rí náà rí àárín wọn. Torí pé kálukú mọ̀ sọ àwọn nǹkan tó fífọ̀ rẹ̀ ní sáìdì ọ̀dọ̀ tiẹ̀ ni. Kò sẹ́lẹ̀bì kan tí ó ro ẹ̀bí mọ́ rẹ̀. Nísìnyí tẹ́ bá gbẹ́jọ́ lẹ́nu ọkọ tẹ́ fi ń dájọ́, tẹ́ bá gbẹ́jọ́ lẹ́nu ìyàwó ńkọ́, ẹ padà dàntí ọkọ bá sọnù ni. Tó bá yẹ pé ẹnu ìyàwó náà lè ti kọ́kọ́ gbẹ́jọ́ tọkọ náà bá ro tiẹ̀. Àkọ́kọ́ ìjọba láǹdẹ̀ mo kọ́kọ́ fẹ́ mú nǹkan méjì dá ẹ lójú nínú ayé. Àkọ́kọ́ mo fẹ́ mú dá ẹ lójú pé kí ní ìyà rere àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ yìí. Tó o bá ti mọ̀ wípé ìrìn àjò tó ń rìn pẹ̀lú ìyàwó ẹ̀ ó fẹ́ mú ìpalára ìgbẹ̀mí dání, wàláhì Ànábì gan sọ, ó ní ẹ̀pín yà ẹ̀dúró jẹ́jẹ́ yìí. Òfin gan sọ bẹ́ẹ̀. Ẹ já forget ọ̀rọ̀ ẹ̀sìn. Òfin gan sọ bẹ́ẹ̀. Ó pé ọ ju bó ṣe ń kóra rẹ̀ ta bí ọmọ ọjọ́ mẹ́jọ yìí lọ. Ẹni táyé ń pé wò ní ẹ láre dùnnú, má jẹ́ wọn máa rí ẹ láre ìbànújẹ́ mọ́. Níjọ́ tí nǹkan mìíràn bá tún ṣẹlẹ̀ sí wọn ní ṣó tún dé ni. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ nǹkan kan dájú lọ wo gbogbo àwọn tó ń dán yẹn náà tó ń ṣe gbogbo tó ń dákọ̀ ní jíjí wúrà. Kò sẹ́ni tí ò ní pọ́ọ̀tì tiẹ̀, including èmi tí mò ń sọ̀rọ̀ yìí. Kò sí ẹnì kankan tó lè sọ láyé yìí wípé òun ti gbé àgbélébù tòun o, òun ti níyàwó o lẹ́yọ̀ kan ni o, àbò ní méjì tí ò ní nǹkan tó nọ́ọ̀sì lábẹ́nu. Ṣùgbọ́n ṣé gbogbo àná la máa wá jáde pẹ̀lú éèjì yìí? So tá a bá jẹ́ artist ńkọ́? Tá a bá jẹ́ ni ayé fẹ́ kọ́? Tá a bá jẹ́ ni táyé mọ̀ ńkọ́? Ṣé dandan ni kó yẹ pé ìṣòro wa ká máa gbé síta? Ìtò kọ́kọ́ máa ń bà mí lọ́kàn jẹ́ náà tó ń lé láǹdẹ̀ nìkan pé ṣé àwa nìkan ni wọ́n ti máa ń rí gbogbo wa ní rí wípé gbogbo ìṣòro wa 24 hours orí social media la máa ń gbé wa. Ẹ wo tàwọn obìnrin wa, ẹ wo tàwọn ọkùnrin wa, báwa gan ẹlòmíì tó tọ́jú tiẹ̀ gan wọ́n á sì gbé jáde. Láìpẹ́ ni Gistlover post artist kan, which means tó dẹ̀ pé most of people gan gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí tó fi ń tọ́ka sálébù tàbí tó fi ń tọ́ka sáìdá wa ẹ̀, àwọn tí ò ń ṣòṣèré wọ́n ń ṣe àìdá tó jù bẹ́ẹ̀ lọ. Mi support pé kéèyàn máa ṣe nǹkan tí ò dáa o. Tí wọ́n bá ṣe nǹkan tí ò dáa, mi pé káwọn èèyàn má bá wí. Ṣùgbọ́n títí dandan ni kó yẹ pé gbogbo ẹ̀yin celeb gbogbo ìṣòro yín orí social media lẹ ti máa rò pé ẹ ti lè tàn àbí lẹ ti máa rò pé bẹ́ẹ̀ ló ti lè parí. Ṣé kí wọ́n á bust brain yín, especially you láǹdẹ̀? Kí ló fẹ́ Lazarus pé jáwọ́ àtìyàwó ẹ̀ tẹ́ bá pẹ́ ní misunderstanding pẹ̀lú wàhálà? Kí ló fẹ́ Lazarus pé ẹ̀tọ́ ní gorí ara yín? Kí ló fẹ́ Lazarus pé ìjà yẹn ò ní tán? Ẹjọ́ ló ti rò tán yìí, ó ti rò gbogbo ẹjọ́ ó ti rò tán. Mi ò blame ẹ o bó ṣe rò tán o, torí pé at times àwọn nǹkan kan wà nínú ayé tó pé tí èèyàn bá ń dé mọ́ra nínú ìrìn àjò relationship ó máa ń pààyàn téèyàn ò dẹ̀ ní mọ̀. Irú ẹ̀ ni wàhálà táwọn ẹbí Mohbad kò sí lé nìyí. Then mo ti sọ kọjá lẹ́ẹ̀kan pé tó bá jẹ́ni tó ń dùn yàn nínú tó o bá ti máa rí dùnnú jáde nínú ilé ara tiẹ̀ gangan ó máa difficult fún ẹ láti pààyàn lẹ́rìn. Àti gbàgbélébù wa kò sí bó ṣe lè perfect tó nínú ìrìnàjò relationship ọkọ àti ìyàwó.
ẹni tọ́lọ́run bá fẹ́ràn ló máa ń ṣe tó máa ń wà successful. Bàbá kan wá sọ̀rọ̀ kan mo fẹ́ kó gbọ́ lánàá. Tọ́ ọ bá nífẹ̀ẹ́ ìyàwó rẹ gangan ọ̀gbọ́n mi tó nífẹ̀ẹ́ ìyàwó rẹ ẹyọkan ni o ní. Àmọ́ tọ́ ọ bá nífẹ̀ẹ́ ara rẹ nítorí ọjọ́ alẹ́ kọ́ ọ mọ́ bá a sunkún kọ́ ọ mọ́ bá a sí kíni kọ́ ọ mọ́ bá a sunkún ní pé kó pé méjì. Ọ̀gbọ́n mi gbogbo àwọn obìnrin àsìkò sìn wọn ò dàbí táyé ìjọ mọ́ o, wọn ò dàbí táyé ìjọ mọ́ kankan pàápàá. Díẹ̀ nínú wọn iná fi ìwà jọ àwọn ìyá wa jọ̀hún. Gbọ́rọ̀ tí bàbá yẹn sọ ó lè jẹ́ bí bàbá yẹn náà lè jẹ́ content creator kó jẹ́ pé kò fi ṣe bí comedy ni ọ̀rọ̀ wà nínú ẹ̀. Mi sọ pé kó lọ fẹ́yàwó méjì o, ṣùgbọ́n sọ fún ẹ wípé tó o bá fẹ́ràn ìyàwó ẹ̀ dáadáa ẹyọkan ni kó o fẹ́. Kò sì sí tí ó lè tibẹ̀ jáde torí pé obìnrin bímọ fún ni kò pé kó pa ni, obìnrin bímọ fún ni kò jẹ́ pé kó má pa ni. Pẹ̀lú ayé tá a jọ ń lò lọ ẹ̀ ó wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé déédéé àwọn obìnrin tá à ń fẹ́ ní ìsìn láyé ibi tá a wà yìí kọ́kọ́ lọ wo bí tẹ́ ẹ ti ríra àti ìwà àtìyàwó ẹ̀. Ní ìmọ̀ bí tẹ́ ẹ ti fẹ́ra yín o wàláhì tàláhì, ṣùgbọ́n kọ́kọ́ lọ wo bí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé yín, wá lọ wo olú family background tó ti jáde toró máa ń níṣe. Láti wá tí wo mímọ́ kan fi sọ pé tó o bá fẹ́ fẹ́yàwó kọ́kọ́ wo nǹkan mẹ́rin pẹ̀lú ẹ̀. Òun ò ní kó má wo ẹwà, ó yá wo ìwà, ó yá wo ẹ̀sìn, ó yá wá wo family background torí pé ọmọkọ́mọ dùn fẹ́ ànákànà ló ṣòro ni. Gbogbo ní mo ń sọ yìí generally ni o, kì í ṣe pé mo ń bá gbọ́ ẹ̀ lórí ìyàwó ẹ̀ torí mi mọ family background ẹ̀, ṣùgbọ́n mo kàn ń wo àwọn ìṣòro tó ń list ìsídà òràbù ni o pé ní industry gan àwọn tó dọ̀bálẹ̀ fún indirectly. Mo mọ̀ pé o fẹ́ mention but this lẹ́nu ọjọ́ mẹ́ta yìí asáré pé ó ń dragi Baba T mi ì lè sọ anything nípa ẹ̀ torí pé kì í ṣe pé o lọ síbẹ̀ straight forward. Then mi ì mọ much about Baba T ìhà tó kọ sí mi tí wọ́n bá ní kí n sọ lè sọ pé èèyàn dáadáa ni lọ́dọ̀ mi torí pé kò ṣàìdá fún mi. So mi ì lè defend anything. Baba T dá o Baba T ò dá o mi ì lè defend but sí mi Baba T ò láì burú kankan sọ́dọ̀ mi. Ní level tó pawápọ̀ ní industry close níta but ní industry àjọ máa ń pọ́nra wálé. Ìjọba Lande mo believe pé o lẹ́bi ifúdò kí wọ́n má ní ìyá láyé kí wọ́n má ní bàbá láyé yóò sá lẹ́gbọ̀n ìyá ẹ̀gbọ́n bàbá. Tó o bá sí nínú set àwọn pé wọ́n ń ṣe mí ní family house wa mo mọ̀ pé wàá sá lẹ́gbọ̀n wa lábọ̀. Lóòótọ́ tẹ̀tẹ̀ púpọ̀ abóńdè lọ́rùn oníkálukú àbí tiẹ̀ là ṣùgbọ́n kò sí bó ṣe wulẹ̀ kó le tó kò ní burúburú kó mọ̀ pé èèyàn kan mọ̀ yàn kò yẹ kó jẹ́ pé social media ló máa jẹ́ family ẹ̀ pé social media ló lè bẹ wá solution sọ̀rọ̀ gbèsè ayé ẹ̀. Ọmọkùnrin ní ẹ̀nà òun dẹ̀ ṣọmọ kékeré àgbà ti dé àwọn kankan bẹ tó lè dárò nínú orí ẹ̀ àwọn kankan bẹ tó lè ṣí ẹ̀ pẹ̀lú èèyàn tá a bá tiẹ̀ ní kò sọ̀rọ̀ ẹ̀ mọ́ náà ṣé bíi pé èèyàn wà ní lẹ́nì kankan aláfọ̀rọ̀ dùn kò yẹ kúrí bẹ́ẹ̀. Kì í ṣe pé especially obìnrin tẹ́ bá ti jọ fẹ́ra yín tọ́mọ bá ti dà yín pọ̀ ìmọ̀ bí ọmọ ẹyẹ ti bí mo fúra yóò bọ̀ mo ṣe pé relationship yẹn ó ti lọ fà díẹ̀ ọ̀dẹ̀ rókò olóko kún kó tó gbìn pàṣẹ. Ó mọ̀ pé bóyá single mother ló wà tó fífẹ́ single mother ò kì í ṣàrùn tọ́lọ́run bá pè nífẹ̀ẹ́ ara èèyàn ṣùgbọ́n kò sí ìṣòro ta ní nínú film industry ó di dandan tẹ́ ẹ bá ti lọ fẹ́ yàwó tó jẹ́ social media person tọkọ náà jẹ́ social media person wàláì wọ́n mọ̀ ní ìṣòro ìta yóò fi parẹ́. Ẹ lọ kọ́lẹ̀ tó bá ti lè jẹ́ pé social media person làwọn méjèèjì tó pé wọn ò ní ìròrí kankan táyé orí social media ìpè tí wàhálà kan bá ti dé báyìí wọ́n bọ̀ wá sórí social media ni. Àwa tá à ń gbá ló ka jẹ̀bi bí wọ́n ṣe bí wa bí wọ́n ṣe tọ́ wa àti gbérú wa àti the opportunity àti marry yìí fi yọ ọ́ yìí sì sọ pé mo mọ̀ ọ́ ṣe
ṣùgbọ́n tó bá rà sí òṣèré kan tó níyàwó everything then wá successful fún ọdún pípẹ́ mọ̀ pé ìwọ̀n epo ìwọ̀n àtẹ́ ènìyàwó tó fẹ́ especially tọjọ́ ọkùnrin tíyàwó ẹ̀dẹ̀ ní sí ní industry. ṣùgbọ́n iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ tá a fi ń kìlọ̀ wà bàjẹ́ ni làǹdẹ̀mí ò rí ẹbí ẹni tó yẹ kó máa ní problem obìnrin. I'm very sorry to say that torí pé mo sorry láti sọ ohun tí mo fẹ́ sọ yìí o mo sorry gan o kí o gba àwọn ẹbí ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ yìí kán má bínú. mo wù ẹ́ bó o ṣe ń manage Àǹtí Rámọ́tà tẹ́jọ́ fi ṣe content torí pé Àǹtí Rámọ́tà ni kò mọ yàtọ̀ nínú ìgbésí ayé tó ń gbé àti content àti acting kò mọ yàtọ̀ kankan which means tó dẹ̀ yẹ pé character tá a fi ń ṣiṣẹ́ nǹkan la fi ń lò gbésí ayé character tá a fi ń lò gbésí ayé nǹkan là ń lò níta nǹkan là ń lò nínú iṣẹ́. ẹni yìí o Ọlọ́run ò sí ní iye pé kó mọ̀ ó dẹ̀ manage níwọ̀nba àkókò tí mo jọ máa ń rí yín. mo ti bá Rámọ́tà ṣiṣẹ́ dáadáa mo máa ń pe outcome báwo ni Làǹdẹ́ ṣe manage àǹtí yìí. so mo believe pé yàtọ̀ fún ẹ̀dá tọ́lọ́run dá yàtọ̀ fún character tọ́lọ́run ṣe yàtọ̀ fún àkàndá ẹ̀dá tọ́lọ́run pè obìnrin wa tán ni ó dẹ̀ manage ẹ̀dẹ̀jọ́ ń ṣiṣẹ́ fún ọdún tó gùn fún ọdún tó pọ̀ fún ọdún tó pẹ́. why not tí fìtílà rẹ̀ wà rí náà ní dídá rẹ̀ ó máa ń rí bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ lè ṣe gbogbo nǹkan tó ní í ṣe pátá gbogbo nǹkan tí ń bẹ láyé ìlú lóògùn kò sì sí nǹkan kan tó jẹ́ oògùn rẹ̀ tó ju sùúrù lọ ṣùgbọ́n tó bá ti fẹ́ gbẹ̀mí ẹ̀ nítorí pé mọ́jàmọ́jà káṣọ èèyàn kọ́gi kéèyàn má yọ. ó ṣàǹfààní ó wúlò ju ẹ̀sìn wa kóra yín tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. nínú táfíì rẹ̀ mo gbọ́ tó sọ pé ò ní mẹ́ńṣẹ̀ èèyàn kankan tó bá mẹ́ńṣàn tí fídíò yìí bá jáde wọ́n lè pa ẹ́ gbogbo ìrìn àjò tó ń rìn ìrìn àjò pé wọ́n gẹ́n fẹ́ dẹ̀mí ara rẹ̀ kúkúrú. ìrìn àjò pé ó fẹ́ dẹ̀mí ara rẹ̀ kúkúrú ni. ọdún náà ayé lè máa fi George ti Mohbad pé bó ṣe ń sọ síta yìí ṣe good idea pé so that àwọn èèyàn lè pé àìsọ̀rọ̀ síta Mohbad èmi náà complain gbà yẹn pé ní ò jẹ́ wọn mọ orúkú tó pa Mohbad ṣùgbọ́n mo kò wà tó lówó ló máa ṣe dára wọn Mohbad àti ikú tó pa wọn ti jọ mọ́ra wọn bó ṣe wulẹ̀ kí àwọn agbófinró ṣèwádìí tó ikú tó pa Mohbad àti Mohbad ti kú pa wọn ti jọ mọ ikú tó jọ pa wọn lẹ́nu. ogun tó dẹ̀ le jù ní family issue especially obìnrin tẹ́jọ́ ń sùn tẹ́jọ́ ń jí ṣebí láìpẹ́ náà gbé kinní kan sórí social media ìyàwó tó gé ọkọ rẹ̀ lóko tí wọ́n tẹ òkú wọn méjèèjì lẹ̀ tán wá ń fòkú wọn sẹ̀sìn ipò wo lẹ fẹ́ kírú àwọn ọmọ ẹnìyẹn wà lọ́jọ́ iwájú nínú tó léwu jù obìnrin tí ó ṣe ń jẹ fún ọtọ́ jẹ obìnrin tí ó sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ obìnrin tẹ́jọ sùn tẹ́jọ jí obìnrin tí ọmọ omi tó fi ń wẹ̀ obìnrin tí ọmọ oúnjẹ tó jẹ kẹ́yìn obìnrin tí ọmọ oúnjẹ tẹ́ kọ́kọ́ jẹ obìnrin tó gorí àyà rẹ̀ inú tó easy ẹni tó easy jù láti pààyàn jù ìyàwó ni bó ṣe rí lọ́dọ̀ ìyàwó náà lórí lọ́dọ̀ ọkọ ṣùgbọ́n tọ̀dọ̀ obìnrin pọ̀ ju tọ̀dọ̀ ọkùnrin lọ torí pé obìnrin dínú. jókòó ronú ara ẹ̀ tó bá han ara rẹ̀ lémọ̀ tó lórí ẹ bá kú ayé ọmọ jáyé lọ àá sì máa láyé lọ bá ṣe ń lò lọ tí ó sì sin tí ó stop wáyé dìgbà tọ́lọ́run bá fi sọ páyé tán dìgbà tọ́lọ́run bá fi sọ páyé parẹ́ bọ̀ tí ọba ti tàn táyé tí parẹ́ a sì ń lò lọ ni ẹni ọba ti tán ti tán nù kádàrá wà o ṣùgbọ́n àfọwọ́fà fi máa ṣe sábàbí tí kádàrá bú fi máa kò léèyàn lórí àfọwọ́fà ṣàfọwọ́fà fúnra rẹ̀ gbélé tó ṣe kò ń ṣe solution ọkàn máa gbọ̀tá ni ọ máa dọ̀tá lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ ọ máa dọ̀tá lọ́dọ̀ àwọn tó mention tó bá yẹ pé tòótọ́ náà wọ́n tiẹ̀ wá ṣe ẹ̀mọ iye ọkọ obìnrin tí ò dọ́kọ tó pé rìn ẹsẹ̀ lásán ní dó wọ́n sì mọ fàṣẹwò mo fọlọ́run sọ o mo dẹ̀ fọlọ́run bẹ̀ ọ́ àbọ̀ ọlọ́run dájú lórí ẹ̀ kò sẹ́ni tó máa gbàdúrà pé òun nírú wákàkú mi gbàdúrà bó ṣe wà mi gbàdúrà pé òkú kọ afẹ́tì mi náà bó ṣe wà láyé wà láyé ẹ̀ wà afẹ́tì mi ikú ẹnìkan ni ò tó pé mi
torí artist kan tàbí gbajúmọ̀ kan bá ti kú wọ́n máa ń pè mí lé wa pé wọ́n ní kinní kan tó kú mi káfíńtà náà ń kú bíríkìlà náà ń kú. Ọlọ́run ní fi kú tó yàwó pa ẹ́. Jókòó lọ ronú ara ẹ̀ ẹ̀ lọ súnmọ́ Ọlọ́run ó jìnnà sọ́lọ́run púpọ̀. Ìmọ̀ ẹ̀sìn tó ń sìn o ẹ̀sìn yòówù tó bá lè kó jẹ́ tó nígbàgbọ́ nínú ẹ̀ lọ súnmọ́ Ọlọ́run má lò lé ayé lọ bó ṣe ń lò lọ ẹ̀ mọ́. Mo bẹ̀ ọ́ ní àlàáfíà fún ọ. Tí n bá gbà mú mo máa ń lo 2 hours lórí obìnrin. Nígbà míì tó bá yá èmi Muhammed bí mi ò sì ṣe ìní padà wá rárá. So gbogbo kinní yẹn gan ló máa ń pa mí lẹ́kún ló máa ń fọ́ mi lórí pé kí ló ṣẹlẹ̀ gangan àbí tí mo kàn rí ni pé mo rí i pé wọ́n rán sínú ayé mi pé àyàn ti pé lọ ìwọ ni àyàn láti lọ bá ti ọmọkùnrin jẹ́ ó dẹ̀ parí iṣẹ́ ó dẹ̀ lọ. Sáà nígbà tó ọmọ ẹ̀ máa kó ní ilé mi she left me with 7,000 naira. Ẹ jọ̀ọ́ ṣé mo lè jẹ́rú ọmọkùnrin báyẹn kó dẹ̀ fẹ́ mi báyẹn? Nígbà tí ọmọ ẹ̀ tó máa bá mi ó ní mọ́tò tó bá lọ́wọ́ mi gbogbo mọ́tò tó bá lọ́wọ́ mi ni mo ta. Nígbà tí ìṣòro dé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí wọ́n dẹ̀ ṣàlàyé bó máa ṣẹlẹ̀ sí mi bọ̀ mi listen. That's why wèrè lè jíṣẹ́ fún yàn torí pé n tó jíṣẹ́ fún mi bá a ṣe mọ́ra kò jẹ́ kí n nígbàgbọ́ nú ẹ̀ láì mọ̀ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ sí mi. Aisha níjọ́ tí ìyàwó mi yìí tí mo pè ìyàwó mi yìí tó bí ọmọ fún mi tí a fẹ́ gbé ọmọ kúrò ní hospital òru ni mo gbé lọ sí hospital pẹ̀lú mọ́tò mi Lexus 350 mo gbé dé hospital mo dẹ̀ páàkì kó dẹ̀ tó di 10 ó ti bímọ ẹbí 12 àbí 1 àti múra fẹ́ máa lọlé a dẹ̀ sọ̀kalẹ̀ kí n gbé sínú mọ́tò àtọmọ ká máa lọlé tá a máa dénú mọ́tò báyìí jàǹkáríwọ̀ ti kùnú gbogbo mọ́tò pátápátá ó dàbí mọ́tò tán ti páàkì fún bíi 10 years ago. Kí lélẹ̀? Àwa gbọ́n gbogbo inú mọ́tò yẹn kù wọn ò jẹ́ kí mọ́tò yẹn kọ́ ni mo fi gbóhùn àtọmọ lọlé o mọ́tò àǹtí ẹ̀ mi tí bá ń parọ́ àwọn náà máa rí fídíò là nídìí láti fi gbé ọmọ yẹn àti yẹ lọlé àwa fòmí wọn nu mọ́tò yẹn wọ́n ṣàdúrà. Sáà bí mo ṣe ń jáde ní hospital tí mò ń gbé mọ́tò yẹn lọlé mi tí ìrìn 20 minutes mo fi mọ́tò yẹn lásìdẹ́ǹtì. Ó wà ń bẹ́ẹ̀ gbogbo tí mò ń sọ tí n bá fi kúrò mi gbé mọ́tò yẹn délé ibi tí mọ́tò yẹn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nìyẹn. Òun àti mọ̀mẹ́ wọ́n mú mi lọ síbi kan